A kú dédé ìwòyí, ẹ̀yin èèyàn mi nínú ilé. Mo kí yín tó bá jẹ́ pé àárọ̀ ni ẹ wà níbi tẹ́ bá ti ń wò mí káàkiri àgbáńlá ayé, ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Ẹ̀yin tí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé kò ní lù fún gbogbo wa jó. Mo kí yín káàbọ̀ sórí ètò wa àṣírí lílo ewé àtegbò àwọn bàbá wa. Kí la mú wá fún wa lénìí? Òun náà ni oògùn kan tá a mọ̀ sí àpèta. Àpèta ojú oorun, àpèta ojú ayé, k'Ọlọ́run là wá ńbẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi. Ọlọ́run dá àwọn kan sínú ayé tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé tiwọn ìkà ni wọ́n máa ń ṣe. Ọlọ́run tún wá jogún wọ́n tún jogún ìkà látara baba ńlá wọn níbi oògùn ìkà burúkú. Ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀, torí a máa ń jogún ẹ̀ náà ni. Eléyìí táwa ń sọ yìí, a jogún ẹ̀ ni. Àwọn tìín, àwọn náà jogún tiwọn náà ni. Láwọn tó jẹ́ pé wọn ò mọ oògùn pórí ń fọ́ mi, inú ń run mí, kiní kan ń ṣe mí, wọn ò mọ̀. Ihun táwọn mọ̀ náà ni pé kí wọ́n ṣe ìkà, kán ba tèèyàn jẹ́, kán pààyàn lọ́sàn gangan, kán fi oògùn burúkú tó wà lọ́wọ́ wọn tán jogún, kán fi pààyàn. Àpèta, wọ́n lè pe ẹlòmíì kó sùn, ojú oorun ni ó wà, tán bá pè é tó bá ti dáhùn, elérún sungi nìyẹn. Tó bá jẹ́ mùsùlùmí, lẹ́yìn kán lọ kírun tó bá ti dáago 4, àwọn kán kírun sí lára. Tó bá jẹ́ àwa onígbàgbọ́, orin tí wọ́n kọ náà ni a ò padé lẹ́sẹ̀ Jésù. Ó parí nìyẹn, ìyẹn ti dágbére fáyé nìyẹn. Kí wá là á wá tá fi ṣẹ́gun àpèta? Tán bá pè wá tá à fi ní gbọ́, ẹ jẹ́ ká di etí wa, etí yìí tá bá ti dí lọ́dọ̀ àwọn ẹni ibi, tán bá pè wá à ní gbọ́. Tán bá pè wá à ní gbọ́. Kí la máa wá? Gbẹ́rẹ́ ni o. Ẹ jẹ́ ká lọ wá irun inú etí ewúrẹ́ méjèèjì. Irun máa ń wà nínú etí wọn báyìí. Ẹ jẹ́ ká já irun inú etí ewúrẹ́ méjèèjì àti etí ikún méjèèjì. Irun inú ewúrẹ́ méjèèjì, irun inú ewúrẹ́ báyìí tó wà nínú etí wọn, irun inú etí wọn ni o. Ewúrẹ́ kan, á wá yọ irun etí ẹ̀, á já méjèèjì àti etí ẹran yìí, squirrel, tá mọ̀ sí ikún. Òun náà ni wọ́n ń pè ní, òun náà ni squirrel lọ́dọ̀ àwọn eléyìnbó. Ikún, etí ẹ̀ méjèèjì á gé. Sọ̀rọ̀ mi yé yín? Á wá wá ibi tí ewúrẹ́ àtàgùntàn wà, tán ti máa ń fara nu ara ògiri báyìí. Tó bá ti ń fara nu ara ògiri, tó ti yé yín? Irun tó máa ń já sílẹ̀ lẹ́ẹ̀bẹ̀, á sa irun yẹn. Á wá lọ̀ pọ̀ mọ́ ẹyọ atare 3. Ẹyọ atare 3. Irun inú etí ewúrẹ́ méjèèjì. Irun ibi tí ewúrẹ́ àtàgùntàn ti ń fara nu ògiri tó máa ń já lẹ́lẹ̀ yẹn àti etí ikún méjèèjì. Ṣé ẹ rí ikún yẹn, a lè ra orí ikún tó ti gbẹ, tó nírun lára, ká wá kán etí rẹ̀ ká lọ̀ mọ́. Tá bá ti wá ṣe báyẹn tán, gbẹ́rẹ́ ni. Ẹ jẹ́ ká fi sín gbẹ́rẹ́ sí etí wa báyìí.
tó ti yé yín ibi etí wa báyìí ení èjì ẹ̀ta àní sin ní òru báyìí o á sin ní ìbú ení èjì ẹ̀ta bẹ́ẹ̀ náà ni etí kejì náà tí a bá ti wá ṣe báyẹn tán ṣẹ́rí ibi tí oògùn yìí lágbára dé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ kan sí ẹni tó lo iṣẹ́ yìí wọ́n ń jàjà ilẹ̀ ni èmi ni mo nílẹ̀ ìwọ kọ́ ló nílẹ̀ alágbára wa ni alágbára burúkú ni ẹni tó sọ pé òun nílẹ̀ yìí tí ó dẹ̀ sùn lónìí ó wá pe ẹnì kejì wọ́n pè lápètà pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ tó dájú ni o mi ì sọ àròsọ o kò ń ṣe àròsọ rárá o mo fi Ọlọ́run Elédùmarè mo fi búra lórí iṣẹ́ yìí nígbà tí wọ́n pe bàbá ti bí ọ̀sán gangan náà pé kàkà kí bàbá yẹn gbọ́ ewúrẹ́ tí wọ́n lo irun etí ẹ̀ tá a lo irun etí rẹ̀ òun ló dáhùn ló ké ẹ̀jẹ̀ sì ń sàn jáde lára létí ewúrẹ́ yẹn báyìí tí ewúrẹ́ yẹn fò sílẹ̀ tó fi kú ẹ má jẹ́ ká fi ṣeré iṣẹ́ tó dáa ni tó confam ni àpèta ìbá àjójú ọ̀run ìbá àjójú ayé àní gbọ́ àti di etí wa níbi nǹkan burúkú tá bá pè wá àní gbọ́ ẹ má jẹ́ ká fi ṣeré ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ orúkọ èmi ọmọ yín àbúrò yín tí mo ń sọ̀rọ̀ òun ni Dr. Aviz Abolade ẹ má jẹ́ ká gbàgbé láti subscribe sórí channel yìí kẹ́lẹ̀ láǹfààní àti máa gbọ́ wa kétékété owó tẹ́ fi máa ra dátà tẹ́ fi ń wò wá Ọlọ́run ní fi wọ́n yín ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní tàbí lọ́wọ́ yín olólùfẹ́ wa náà nìyẹn tàbí lọ́wọ́ yín náà nìyẹn àbèrè owó àmọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó wá jẹ́ onígbàgbọ́ ni wá a fi Kristi a fi bẹ̀ yín tó wá jẹ́ mùsùlùmí ni wá a fi ọlá ànábì a fi bẹ̀ yín ẹ bá wa subscribe ẹ bá wa share fídíò yìí ẹ bá wa like ẹ iṣẹ́ yẹn ò jù báyẹn náà lọ iṣẹ́ àpèta yẹn kò jù báyẹn náà lọ tí a fẹ́ pè mí tí a fẹ́ béèrè lórí nǹkan tí mo sọ kalẹ̀ tí ò bá yé yín bẹ́ẹ̀ nọ́mbà tẹ́ pè mí sí náà ni 08039336675 tàbí 08053133142 ire o ìpàdé dijọ́ mi ọjọ́ rẹ̀.